ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́tí láǹfààní láti máa wò wá ní orí ìkànnì ìṣẹ̀dálẹ̀. Orí ètò Àkúọlá Jímọ̀ náà ni a wà. Orúkọ tèmi ni Fàsásí Adékúnlé Sẹ̀míù. Kí ni ohun tí a mọ̀ gbéyàwó lórí ètò Àkúọlá Jímọ̀ náà ni ibẹ̀ náà láti máa yànnàná gbogbo tó jọ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn Islam. Torí ẹ̀ ni a ṣe ń gbé àwọn ustaz, àwọn àfáà, àwọn tó mọ̀ nípa ẹ̀sìn náà láti máa gbé wọn wá sí orí ètò ní gbogbo ọjọ́ Jímọ̀ pátápátá. Ní òní, ohun tí a mọ̀ yẹ̀wò ni kí ni ohun tí a ń pè ní àṣeyọrí. Ustaz wa tí wọ́n máa bá wa yànnà náà wọ́n ti wà ní ìkàlẹ̀ nígbà tí a máa kí wọn pẹ̀lú ọlá àti ọlà wọ orí ètò wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Gẹ́gẹ́ bí a ṣe ń kí ustaz wa wọlé sí orí ètò, mi ò bá ti dárúkọ wọn ṣùgbọ́n mo fẹ́ kí wọ́n fi ẹnu ara wọn kí wọ́n fi sọ orúkọ wọn fún ẹ̀yin ènìyàn wa ní ilé. Ustaz náà ẹ jẹ́ bá wa dárúkọ yín fún àwọn ará ilé. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin. Allahumma salli ala sayyidina Muhammad al-Fatih lima ughliqa wa la hadi lima sabaq an-nasir aqib al-hadi wa la hadi ila siratikal mustaqim wa ala alihi wa qadri al-miqdaril azim. يا حيمة شكر لنا بأسل المعدر والتاتي بنصرتي تاتي لنا بالصفا آمين آمين. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run Ọba. Alhamdulillah. A ṣe ọpẹ́ fún Ọlọ́run Ọba. Alhamdulillah. Ayé Ọlọ́run Ọba. Alhamdulillah. Ọlọ́run Ọba òní ọba tí a dúpẹ́ fún, ọba tó ṣe jímà tòní ní kíkíní fún wa nírọ̀rùn. Ọba náà ni a dúpẹ́ fún, ọba alágbára, ọba ṣèyí òun, ọba tó ṣe pé inú wọn bẹ́ẹ̀ máa bẹ̀rẹ̀, inú àti ń bẹ, inú wọn fẹ́ mọ fẹ́rẹ̀ náà àti ń fẹ́ nǹkan tí ń fẹ́, inú mọ ìmọ̀ ṣe máa ṣe ìmí Ọlọ́run náà là ń ṣe. Ọlọ́run Ọba náà la wá dúpẹ́ fún. Àyìn Ọlọ́run Ọba, ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad, àlékún yọ́nú rẹ̀ àti àánú rẹ̀, gbogbo àwọn aráalé Ànábì àtàwọn sọ̀hábà Ànábì, Ọlọ́run bá ní máa dáyà bá wọn. Àmín. Gbogbo àwọn ẹni Ọlọ́run pátá Ọlọ́run bá ní ṣàlékún yọ́nú fún wọn. Gbogbo àwọn tó lórílẹ̀-èdè wọn Ọlọ́run dákun jẹ́ wọn sọ́lẹ̀ pẹ́ ọlá àkún ọlá àfẹ́yẹkùn ọlá la ilaha illa. Orúkọ tèmi ni Ibrahim Yusuf Alewilesi. Náà Ustaz ẹ káàbọ̀ sí orí ètò. Ohun tí a máa bá wa yànnàná ní òní ni ohun tí a ń pè ní àṣeyọrí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó ti ní jẹ́ aláṣeyọrí ṣùgbọ́n tóun gangan fúnra ara rẹ̀ mọ̀ pé òun ti jẹ́ aláṣeyọrí. Ọ̀pọ̀lọpọ̀ ni ò tí ì dédé àṣeyọrí yẹn tó sì ti ń wo wípé òun ti wà ní ìdí àṣeyọrí òun. Ustaz ẹ dákun ẹ bá wa ṣàlàyé fún àwọn aráalé ohun tí a ń pè ní àṣeyọrí gan ní pàtó. Alhamdulillahi rabbil alamin. Náà ní tí wọ́n pè ní àṣeyọrí ọmọ èèyàn, nǹkan tó pín sọ́nà yẹlẹyẹlẹ ni. Náà Àmọ́ mẹ́ta kan bẹ tó dájú tó jẹ́ wípé àṣeyọrí ẹlòmíì níbi tó wà ọmọ, àṣeyọrí ọmọ ẹlòmíì ń bẹ lọ́wọ́ òbí tó bí, nítorí pé ìpìlẹ̀ rẹ̀ àti wáyé rẹ̀ ìní àtọ̀dọ̀ àwọn òbí rẹ̀, àwọn tó ṣe sábàbí wíwáyé rẹ̀ làwọn òbí. Nítorí pé Allahu muqaddaru an-nasu musabbab, nítorí pé Ọlọ́run ti kádàrá gbogbo nǹkan ẹ̀dá láyé bí ó ṣe gbà wá, àmọ́ èèyàn ni yóò fi ṣe sábàbí nǹkan kan. Ìṣe sábàbí tó fi wá wáyé, ìsábàbí gangan ni àwọn òbí tó bí ẹ, sábàbí kan nu. Àṣeyọrí ń bẹ látọ̀dọ̀ wọn tó bá ti tẹ̀lé lánàá tí wọ́n fi ọ́ sí, ọ̀ láṣeyọrí ń bẹ. Ìlànà ọ̀dọ̀ òbí. Bẹ́ẹ̀ ni ọ̀ ní àṣeyọrí látara bẹ̀ tó pé èèyàn mẹ́ta ilé ti lè dèèyàn látara wọn téyìn ó ti là ń bẹ̀. Ẹni àkọ́kọ́. Alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ni òbí tó bá bíyàn, iná ni àbú wàhùmọ̀, iná ni bàbá àbí ìyá tí wọ́n bá bí ọ sáyé wà á ní àṣeyọrí àtàrà wọn. Tó bá ti ń ṣe nǹkan tí wọ́n ń fẹ́, gbogbo nǹkan tí wọ́n dẹ̀ bá ti ń fẹ́ lọ́mọ láṣeyọrí lórí. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ àáfà tó kọ ní kéwú àbí aṣáájú kan tó bá ń tẹ̀lé ní tẹ̀lé pé o fẹ́ tán yányán tí o ṣẹ́kù bí kankan, gbogbo tó bá ti ń fẹ́ ọmọ láṣeyọrí bẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta ìní ọ̀gá tó kọ níṣẹ́, yálà ọkọ ń ṣe télọ̀ ni, yálà ọkọ ń ṣe bábà ni, gbogbo ẹni tí iṣẹ́ tó bá ní kó kọ́ ẹ tó bá ti ní àníyàn tó dáa sí gbogbo òbí tí wọ́n náà bá ti ń dé ọmọ aláṣeyọrí bẹ̀. Ṣùgbọ́n láwọ́lálẹ́ mo ṣàkọ́ ṣáádà náà sì kù lùhùn ní tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ní pé gbogbo wa àfẹ́ wá gíga, gbogbo wa la fẹ́ wá àṣeyọrí, ṣùgbọ́n tí wọ́n sì ń pè láṣeyọrí kìí ṣe ti ń yá bọ̀rọ̀. Tó bá yẹ pé ti ń yá bọ̀rọ̀ ní ṣáádà náà sì kù lùhùn, gbogbo wa làbá máa lépò gíga, gbogbo wa làbá fẹ́ sọ pé mi náà fẹ́ di pírẹsidẹ́ǹtì, gbogbo làbá máa sọ pé mi náà fẹ́ di sẹ́nítọ̀, gbogbo làbá máa sọ pé mi náà fẹ́ di gọ́fúnọ̀, oríṣiríṣi àwọn ipò ńláńláńláńlá làbá máa lé, ṣùgbọ́n ṣáádà náà sì kù lùhùn kìí ṣe nǹkan tó rọrùn láti dé bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan mẹ́ta nínú àṣeyọrí ẹ̀dá láyé tó lè wètè mú ẹ̀dá tó lè wètè mú yá, ìní pé kí ni o kó jẹ́ ẹni tí yóò ní ìtẹríba fún àwọn òbí rẹ̀,
kó jẹ́ ẹni tí ò ní ìtẹríba fún aṣáájú rẹ̀ tí bá ń tẹ̀lé, yálà àfà tó kọ́ ní kéwù ni, yálà ọ̀gá tó kọ́ níṣẹ́ ni, yálà ẹni tó jù lọ ni, nítorí pé àwọn ni wọ́n ṣe sábàbí àṣeyọrí rẹ̀ tí ó fi tètè tẹ̀ lọ́wọ́ rẹ̀ ni ó fi wá jẹ́ kí ni o ni ó fi wá jẹ́ kó rí lò pẹ́. látara ohun tí ẹ mẹ́nubà nísìnyí ustaz wa ó ní wípé ẹni tí ó bá fẹ́ tètè fa okùnfà àṣeyọrí súnmọ́ra rẹ̀ ó ní kó ṣe ìtẹríba pàápàá jùlọ lọ́dọ̀ àwọn òbí tó bí. lẹ́yìn ọ̀dọ̀ àwọn òbí tó bí, èèyàn tó bá jẹ́ wípé ó mu omi ìmọ̀ látọ̀dọ̀ rẹ̀ tàbí ẹni tó kọ́ níṣẹ́ ọwọ́ kan tó jẹ́ pé ibẹ̀ lòun náà ti ń rí tọ́rọ́ kọ́bọ̀ tó náà ti ń mú lọ sẹ́nu, ìtẹríba ṣe kókó. náà ẹ tó máa bá wa gbìyànjú láti yànnàná ìlànà tàbí ìgbésẹ̀ tí ọmọ ẹ̀dá tún lè gbé láti lè tètè fa àṣeyọrí òun súnmọ́ra yàtọ̀ sí kó ṣètẹríba fún òbí, ẹni tí ó kọ́ ní iṣẹ́ kan àbí ẹni tí ó gbomi ìmọ̀ràn mu ní àtọ̀dọ̀ rẹ̀. àwọn ìlànà wo ni ẹ̀dá tún lè gbé tó lè jẹ́ kí àṣeyọrí tètè fà wá sí ọ̀dọ̀ ọmọnìyàn? náà ọlọ́run ọba adékẹ́ọlá ó ń bá wa sọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ tó ní nínú ọ̀rọ̀ alukur'an tí ń bá wa sọ̀rọ̀ ń bẹ ìlànà tí ẹ̀dá lè gbà tí ó fi lè tètè rí ọ̀nà àbáyọ àṣeyọrí ìní wípé kí ni o kọ́ máa ṣe ìbádà fọlọ́. nítorí kìyàmù láìlù kò ní jìnnà sí ìmáa jí lóru máa ṣe bẹ́lọ̀ máa ṣàdúrà máa ṣàṣàlátù máa ṣe kalimatu la ilaha illallah ìmáa ṣe àwọn orúkú sí orúkọ ọlọ́run tó bá ń ṣe ni yóò máa mú ìsúnwájú bọ́ ẹ. àkọ́kọ́ nu. ẹlẹ́ẹ̀kejì ìmáa ṣe dáadáa sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. ẹlòmíì lóòótọ́ àti kádàrá oríire mọ́ kádàrá àṣeyọrí ń bẹ lórí ẹlòmíì ṣùgbọ́n kò rí kí ni o kò rí ẹni tí ọjà aláṣeyọrí kò rí bá rìn, kò rí ẹni tó já láṣeyọrí kò rí bá sọ̀rọ̀, kò rí ẹni tó já láṣeyọrí kò rí bá ṣe, ọwọ́ à ń takò kádàrá àṣeyọrí ara rẹ̀, wọ́n á ń gbé ọjẹ́ tóun ṣe ó yẹ kóun ti láṣeyọrí ń bẹ, ìlànà tóun tọ́ ó yẹ kóun ti láṣeyọrí ń bẹ, ìgbésẹ̀ tóun gbé ó yẹ kóun ti láṣeyọrí ń bẹ, ṣùgbọ́n kò rí sábàbí ẹni tí ó ṣe kí ni o tí ó jẹ́ aláṣeyọrí rẹ̀ tí ó fi tètè tẹ̀ lọ́wọ́ tí ó fi tètè lọ́wọ́ tí ó fi gòkè kò bá pàdé. ẹlòmíì sì ń bẹ ọba pàdé ṣùgbọ́n nínú nǹkan mẹ́ta tí máa ń dẹ̀dá láàmú tí yóò téyè fi tètè láṣeyọrí nínú nǹkan mẹ́ta. alákọ̀ọ́kọ́ iná ní àìnítẹríba. àìnítẹríba ní sáà àlìkíbìrì yà ó pé èmi ni mo tó lọ sí èmi ní ìwà máa tẹ̀fílẹ̀. mọ́tòmọ́tò. ẹ bá ti ń ní kò lè nítẹríba. ẹlẹ́ẹ̀kejì iná ní àfojúdi. ẹ bá ti ń láfojúdi pé ṣé nǹkan láìtọ́ wa lè ṣe fún mi ni ṣé lè ṣe nǹkan fún mi ni. irú ẹni bẹ́ẹ̀ tí nǹkan ìjọ lójú irú ẹni bẹ́ẹ̀ àbí kéèyàn ṣe ti nǹkan irú ẹni bẹ́ẹ̀ kò lè láṣeyọrí gbogbo tí bá ti ń dáwọ́lé lórí. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ní pé kéde ẹni tí èbá ti nítẹ̀ lọ́rùn àbí ẹni tí èbá ti máa dúpẹ́ tó ní pé gbogbo iṣẹ́ ayé rẹ̀ ọjà kí ni o ọjà láìmoore nítorí pé kí ni Ọlọ́run ní ká dúpẹ́ fóun ká dúpẹ́ fún inú sábàbí nítorí pé àṣùkù náṣà àṣùkù lọ ká dúpẹ́ fún kí ni o onísábàbí ká dúpẹ́ fọ́lọ́ ẹ má ti ń lè jìnnà sí tó pé ìgbésẹ̀ mẹ́ta tó bá ti yọ ilé kúrò ń bẹ̀ wo ni pé báyà kí ni ìgbéraga tọjọ́ kù ń bẹ̀ ìrìn àjò lórí tèyà kó kéèyàn rí nǹkan kó dunú sí kó fẹ́ kí ni náà ní àfẹ́tán àṣeyọrí lórí tèdè. ẹlẹ́ẹ̀kẹta ìní wípé kí ni o kó jẹ́ pé ẹni tí ó máa dúpẹ́ ìmọ̀kọ̀ líla ọ̀kẹ́sìrọ̀ ó kéré ni àbútóbi ọgọ́dọ̀ máa dúpẹ́ tí bá ti ń ṣe ìdúpẹ́ títí ṣe ìgbé gbogbo ẹ̀ ọlọ́wọ́ bá lékè ọlá ìmọ̀ fẹ́rẹ̀ níbẹ̀ ìmọ̀ jẹ́jẹ́ sí kí ni o káṣí orí dé bá ẹni náà. adúgbò kan ní ọwọ́ yín ustaz wa Ìdòwú Ibrahim ọmọ bàbá Sheikh Musbawudeen Aliwi lè ṣe àwọn náà ni ẹ ti ń gbọ́ ohùn látẹnu ní ẹnu wọn látàárọ̀ tí wọ́n ti máa wá yànnàná ohun tí à ń pè ní àṣeyọrí. lórí ọ̀rọ̀ àṣeyọrí náà ni wọ́n ti bá wa yànnàná àwọn ìgbésẹ̀ tí ẹ̀dá lè máa gbé tí àṣeyọrí ò fi tètè súnmọ́ ẹ̀dá àti àwọn ìgbésẹ̀ tó jẹ́ pé ẹ̀dá ò gbọdọ̀ gbé tó máa ń lé àṣeyọrí jìnnà sí ẹ̀dá. kí á tó máa lọ a ó jẹ́ kó yé wa wípé lórí àkọlé tí a sì ń yànnàná lọ́wọ́ yìí àṣeyọrí a ó máa tẹ̀síwájú lórí ẹ̀ ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ṣùgbọ́n kí á tó máa lọ ẹ̀yẹ́ kí á padà kí ustaz wa kú àbọ̀ sí orí ìkànnì padà lẹ́ẹ̀kan sí tó fi jẹ́ pé ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ yín wájú àwọn aráalé pé ṣé ó lè bá wa yọjú láti wá yànnàná eléyìí tó kù lórí ọ̀rọ̀ àṣeyọrí. Inshallah Rahman ọlọ́run ọba tí ó ní dídí lọ́dọ̀ á fún wa ní àsìkò ọ̀nà ìlọba tó ní ọjọ́ ẹ̀dá ni máa ń dájọ́ ṣòro ọlọ́run ọba ló dẹ̀ lọ́jọ́ ọlọ́run ọba yìí ṣe kí ni o
yóò sọ wá díjọ́ mẹ́jọ lọ. náà inshallah rahman ọlọ́run á dẹ̀ ṣe ń rọrùn àti ń gbádùn yín báyà nílé gbádùn yín mọ́ ọlọ́run ọba ò ní jẹ́ dé bá yín ní ohun yín ti ń lo òkè ọlọ́run ní jẹ́ ohun yín ọ̀há náà kò ní jù báyìí lọ lórí ètò yín ètò wa tí a pè ní Àkúọlá Jímọ̀ ní òní ní orúkọ olóòtú ètò àti olùdarí iléeṣẹ́ yìí Bùkọ́lá Adélékè náà ni mo fi ń dágbére fún yín pé kí a fi ire àti ayọ̀ kí a fi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀.